Episteli èkìnẹ́ ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti ọmọ ará Thessalonica orí 5 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìnẹ́ títí fún ìkejìdínlọ́gbọ̀n. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Ṣùgbọ́n ní ti àkókò àti ìgbà wọn ni ara ẹ nílò ọfọ àwà tó ń fún òwe ránṣẹ́ sun ẹ́ túdà ọfọ ẹmẹ ti ká mẹ mẹmọ dájúdájú fọ ọjọ́ Ọlọ́run Olódùmarè ń bọ̀ wá gẹ́gẹ́ bí tó lè nàgànjọ́ òru. Náà dán bá wé ọfọ àlàáfíà àti àìléwu náà dé náà rí o parun òjijì má dé sorúkọ wọn gẹ́gẹ́ bí rọbí sorúkọ obìnrin rè yùn wọ́n dẹ̀ nílé sàásàlà ṣùgbọ́n ẹ̀mẹ́ ara mẹ́sìn nókùkù ebi ká ọfọ ọjọ́ náà dé bá mẹ́ bí tó lè nàgànjọ́ òru túdà ọfọ dédé mẹ́ pátá korongodo tí ọmọ mọ̀lẹ́ àti ọmọ ọ̀sán àbá àṣìtóru ọ̀gànjọ́ tàbí tó kùkù. Túdánẹ̀ ẹ tara ṣàṣà gẹ́gẹ́ bọ́n rè kù ń ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣọ́nà adẹ́rì ọvọ àbá náà èrè kọjá. Túdà ọvọ àwọn rè ń sùn wọn a máa sùn ọ̀gànjọ́ òru àtọ́wọn rè mọ́ tí a mú para wọn a máa mọ́ tí a mú para nóru ọ̀gànjọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a wá gẹ́gẹ́ bá àti jẹ́ ọ̀sán ẹ jẹ́ ká máa wá náà èrè kọjá ká máa gbé gbàyà gbàgbọ́ àti ìfẹ́wọ̀ àti ìrètí ìgbàlà wọn àṣìborí. Túdà ọvọ Ọlọ́run Olódùmarè ó ti yàn wá ṣíṣí ìbínú ṣùgbọ́n tí àtinẹ́ ògbàlà ń pàṣẹ Jésù Kristi Olódùmarè ẹni ọ́nìrè kúrẹ́ ní wọ káàbájí àbíṣàlẹ́sù ọ̀kálẹ̀ jùmọ̀ wà náàyè pẹ̀lú rẹ̀. Túdánẹ̀ ẹ máa gba ara mẹ níyànjú ẹ̀dẹ̀ máa fún ẹsẹ̀ ara mẹ múlẹ̀ á gẹ́gẹ́ bí ẹ̀mẹ̀ ti ń ṣe ṣùgbọ́n a bá ń bẹ̀mẹ̀ ara láti máa mọ ọmọ rẹ̀ ń ṣe làálàá láàrin rẹ̀ wọn jẹ́ adarí rẹ̀ nínú gbàgbọ́ wọn kìlọ̀ rẹ̀ kẹ́rì ọ̀fọ̀ rẹ̀ ń bú ọlá wọn gidigidi nínú ìfẹ́ túdà ọṣẹ́ wọn kẹ́rì dájú ọ̀fọ̀ rẹ̀ wà náà làáfíà láàrin ara rẹ̀ ṣùgbọ́n a bá ń bẹ̀mẹ̀ ara ẹ máa kìlọ̀ rí ọmọ rẹ̀ ń ṣe aláìgbọràn ẹ máa tú ọmọ aláìlọ́kàn nínú ẹ máa rán ọmọ aláìlera lọ́wọ́ ẹ máa mú sùúrù ìdédé ònìyàn ẹ kíyèsí ọ̀nìkanní má fùwàkùwà tán hùwàkùwà rí ọ̀nìkanní ṣùgbọ́n ẹ máa lépa hùwà rẹ̀ bójúmú ní dédé ìgbà láàrin ara rẹ̀ àti láàrin ìdédé ònìyàn ẹ máa yọ̀ nígbà gbogbo ẹ máa gbàdúrà náà ìsinmi ẹ máa dúpẹ́ nínú dédé run túdà ọvọ kúwèrí ìfẹ́ Ọlọ́run Olódùmarè nínú Kristi Jésù rún ẹ má pọ̀ iná ẹ̀mí ẹ má kẹ́gàn ó sọ tẹ́lẹ̀ ẹ rí dájú ọvọ mẹ́wàá dìde irun dájú ẹ dẹ́ dèrè ìbọ́mu ẹ dì mú ṣinṣin ẹ ta kété sí dédé irun rẹ̀ bójúmú kí Ọlọ́run àlàáfíà tí kàná rẹ̀ kó sọ mẹ́ dì mí mọ́ pátápátá ká pa ẹ̀mí àti ọkàn àti ara mẹ́ mọ́ pátápátá ní àìní àbùkù ní ó padà bọ̀ Jésù Kristi Olódùmarè ẹni olódodo rọ́nìrè pè mẹ́ lóye lẹ́ máa ṣe ara ẹ máa ṣùjìrẹ́ bẹ̀rẹ̀ ni ẹ fi fẹnukonu mímọ́ ẹ fún kí dédé ọmọ ara mo fi Ọlọ́run Olódùmarè mú mẹ́ búra ọvọ kákàwé rí dédé ọmọ ara kí orí ọ̀fẹ́ Jésù Kristi Olódùmarè ẹni ó wà pẹ̀lú rẹ̀ àmín. Ọlọ́run kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.